eyín ká ilé ẹ̀rín wó àfìrìmọ̀jú kú ẹnu isà ń ṣọ̀fọ̀. ọ̀rọ̀ yìí ló ṣe wẹ́kú pẹ̀lú bí àwùjọ àwọn òṣèré tíátà ilẹ̀ wa ṣe kan gbìnrín-gbìnrín tí ọ̀pọ̀ lára wọn sì fajúro pẹ̀lú ìyanu àti ìjayà nígbà tí wọ́n gbọ́ nípa ikú àìròtì tó tún gbọ̀nà ẹ̀bùrú wọlé sáàrin wọn tó sì mú gbajúmọ̀ òṣèré kan olóyè Alhaji Mudashir Ayọbami Ọlabiyi ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bọbọ B lọ. ọkùnrin náà kú lójijì. ìta fàájì fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ìwòsàn aládàáni kan tó wà lágbègbè Amúlòkó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ni bàbá náà mí èémí ìkẹyìn sí lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2024 yìí. bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó fura sí i, a gbọ́ pé àìsàn ọlọ́jọ́ pípẹ́ kan ti ń bá èèkàn òṣèré náà fínra tó sì ti kọ́kọ́ ń ṣètọ́jú rẹ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀, àmọ́ nígbà tó yá ní nǹkan bí oṣù méjì sẹ́yìn wọ́n gbé e lọ sílé ìwòsàn ńlá ti fásitì Ìbàdàn ìyẹn UCH University College Hospital. hospital yìí ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé àrùn ìtọ̀ ṣúgà táwọn eléèbó ń pè ní diabetes miletus ti kọ́lé sí bàbá àgbàlagbà náà lára tí kò sì tètè fura. èyí ló jẹ́ kí wọ́n gbà á wọlé sí ẹ̀ka tí wọ́n ti ń ṣètọ́jú àwọn tí àìsàn wọn nílò ìtọ́jú tó lọ́rìn ní ICU Intensive Care Unit. wọ́n sì sapá gidigidi láti du ẹ̀mí rẹ̀ ní gbogbo àsìkò tó lò níbẹ̀. a gbọ́ pé nígbà táwọn mọ̀lẹ́bí rẹ̀ wòye pé ara ẹni wọn yìí kò kọ́ fẹ́ padà tó bó ṣe yẹ ni wọ́n tún gbé e lọ sí Amúlòkó, àmọ́ àìsàn ló ṣe é wò, kò sí ẹni tó rí tọ́lọ́jọ́ ṣe. nínú àtẹ̀jáde kan tí gómìnà ẹgbẹ́ àwọn òṣèré tíátà Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria TAMPAN nípínlẹ̀ Ọ̀yọ́, abilékọ Bọ́sẹ̀ Akínọlá fi léde nípa ìṣẹ̀lẹ̀ yìí. ó fìdí ikú Bọbọ B múlẹ̀, ó sì kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. ó ní ikú olóògbé náà jẹ́ àdánù ńlá lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ wa, pẹ̀lú àfikún pé olóògbé yìí ni akọ̀wé ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀. ìta fàájì tún fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti sìnkú Bọbọ B láṣàlẹ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ní ìlànà ẹ̀sìn mùsùlùmí. ọ̀pọ̀ fíìmù àgbéléwò àti eré orí ìtàgé ni olóògbé náà ti kópa nígbà ayé rẹ̀, ó sì jáfáfá lóko eré. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìta fàájì.